هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله؟ السلام عليكم ورحمة الله وبركاته. A ń bá ọ̀rọ̀ bọ̀ fúnra wa nípa àwọn iṣẹ́ tó yẹ ká ṣe nínú Ramadan. Ọlọ́run ọba àlékiọlá ó ní kí a rí ọ̀rọ̀ ìrun tarawih tí a máa ń kí yẹn kárí yanjú níwọ̀nba àyè tọ́lọ́run fi gbà wá. Mo ṣe rò ká ní pé gbogbo àwa tí a wà mọ́sálásí alhamdulillah Ọlọ́run ní kí a rí nǹkan mú lọlé. A sì padà dúpẹ́ fún Ọlọ́run nídà àwọn aago báyìí nínú Ramadan. Ìmáàmù nìkan fẹ́ mọ́ rí rẹ̀ níwájú. Àwọn jàmáà ò pé tí wọ́n sákòlẹ̀ ìmáàmù tán. Èyí já sí pé tàràwíhì àkọ́kọ́ ìkejì lásìbà máa ń pọ̀. Èyí tó kù ìgboro ní ti máa ń bá wa. Ṣùgbọ́n Ọlọ́run ọba ní ká kó mọ́sálásí dé fi dì sí. Èyí tẹ́mi bá sọ fi kún níwọ̀nba ní pé àti jèrè láyé ń bí kò rọrùn ná. Ká tó wá ní ilé gbére tó jẹ́ lè gbádùn òun gan ni ó lè. Ìrun tarawih kì í ṣọ̀ranyàn, ṣùgbọ́n súnnà kan ni tó ṣe pàtàkì. Ẹni tí ò bá kí kò sí ohun tí ó ṣe o. Àmẹ́ni tó bá kí yóò gbà láadáa léyìí tí ó fìdí múlẹ̀ ní súnnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gáàsì wá ṣe nǹkan kágbà láadáa ó péjú pé kí a mọ́ kìlọ̀. Ìyẹn lẹ́ni tí ń fi ń tẹ̀lé ìfẹ́ ẹnu. Ládàá kan ò sì kéré láyé bó ti lè wù kó mọ ká gbìyànjú ẹ̀. Nítorí pé tó bá ti ń ṣe tí bá ń lé sí bẹ́ẹ̀ náà ni ìpè ó fún mọ́ ga síwájú Ọlọ́run. Èrí ìlànà ti Ànábì wa Muhammad sì nìyẹn sallallahu alaihi wasallam. Yẹ ká mú dání bẹ́ẹ̀. Èyí tí àwa dúró lérí ẹ̀ lónìí níwọ̀n bá àsìkò tó ṣẹ́kù ńlẹ̀, òun náà ni ọ̀rọ̀ sàrà ṣíṣe tí a mẹ́nubà níjẹ̀ló. Sàrà ṣíṣe nǹkan kan ni tí Ọlọ́run ọba tí ń fẹ́ tí ń pè wá sí díẹ̀. Nǹkan kan ni tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń fòrò wá bí kí a máa ṣe. Sàrà tí a wá wí wọ́n wá ní ẹ̀ka, wọ́n tó àwọn kankan sí abẹ́. Àkọ́kọ́ ká ṣe sàrà ní àtẹnu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní kí a ṣe sàrà. Sàrà a máa pa iná àwọn àṣìṣe tá a bá ń ṣe láyé. A máa pa amú àkójọ a sì sọ dísù ìka bí nǹkan kan ọ̀tẹ̀ sí lára èèyàn tẹ́lẹ̀ rí. Gẹ́gẹ́ bí omi ṣe máa ń paná. Gẹ́gẹ́ bí kíni omi ṣe máa ń paná. Bẹ́ẹ̀ náà ni sàrà máa ń pa àwọn àṣìṣe rẹ̀. Látẹnu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Débi tọ́ka sí pé nínú àwọn nǹkan tó yẹ kí èèyàn mógún tó láyé, sàrà jẹ́ ọ̀kan nínú ẹ̀. Pàápàá jùlọ nínú oṣù yìí. Mo sọ níjẹ̀jọ́ pé àwọn èèyàn kan ń bẹ láyé náà. Ṣáájú kí Ramadan tó dé làwọn ti ń gbàwẹ̀. Ramadan kó tó dé wọ́n ti ń gbàwẹ̀ torí wọn ò rí jẹ wọn rí mu. Ọlọ́run tó wá gbé ìjọsìn ebi ń gbébi lẹ́ fipánú fipáládá. Ọlọ́run tó wá gbé wá ní oṣù náà. Ebi di mélòó? Méjì. Yóò wá gbébi náà bẹ́ẹ̀ fi dilẹ̀ ṣú. Ihun tó bá rí ni ó jẹ, kì í ṣe pé ohun tó bá wù ní ó jẹ kọ́. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ láyé. Ohun tó bá rí ni ó jẹ. Kódà kọjá sí pé ohun tó rí náà sẹ nǹkan náà ń takò àlàáfíà ẹ̀. Ṣùgbọ́n inú òsà lè wà lásán. Yóò ní tó bàtàrí kan ìtarí inú láṣẹ kíni láàyè ìtọ́lọ́hún pọ̀ mọ́ wa nìyẹn. Ó sì gbà sí rí bẹ́ẹ̀ owó gun owó káàkiri. Irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ èèyàn máa ń wá wọn kàn ní pé níbo ni wọ́n gbé wà bó ni wọ́n ń gbé. Àwọn ọ̀pọ̀lọ̀ sọ ń gbé àti wà nílé titiwa ti dọ́gba àti ń rí ìṣẹ̀mí ìrọ̀rùn ṣe. Tó o bá ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó kárí sí kíná ló kàkó lọ́dún ẹ̀ yóò gbé fáwọn tó yẹ kó gbé fún. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn máa ń wá wọn ni láti gbé nǹkan bẹ́ẹ̀ fún wọn. Ọlọ́run bá ń ròyìn àwọn èèyàn kan ní Al-Qur'an tó jẹ́ àwọn ẹni rí. Àwọn abrar
àwọn ẹni rere tó ṣáájú pé gbogbo ìgbésí ayé wọn oore ni wọ́n máa ń ṣe. Ìgbà tí Ọlọ́run ọba tí ń ròyìn wọn lọ kí ló sọ? Ó ní wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira. Wọ́n dáwọn ń tarí wọ́n ní nǹkan kan tí wọ́n máa ń ṣe. Kí ni nǹkan náà? Wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ tí àwọn gangan lára nífẹ̀ẹ́ sí láti jẹ. Kì í ṣe oúnjẹ tí wọ́n jẹ tó ti fún wọn lóyún ti kó nínú ìgbà tá ń lò lọ òun ló fi ṣe sàrà lá. Èyí tóun náà nífẹ̀ẹ́ sí pé oúnjẹ yìí mo fẹ́ràn gan òun ni ó fi ṣe sàrà. Ẹni táwọn àmọ́ wá ń ṣe nǹkan kan lọ́dọ̀ aláwùjọ yìí kí la máa ń ṣe ní wípé a máa ń wo béèyàn ṣe wà ní ìdúró fi mọ ohun tó yẹ ká gbé fún. Tàbá wo dúró ẹ̀ alùpùpù ẹni ìyẹpẹrẹ ni àwọn ní sá ìrẹsì tó wà lábẹ́ ìjẹ́mbẹ̀ ni kò gbé fún. Ìrẹsì táwọn àbúrò jẹ kò pa pọ̀ṣújú kan náà ó sẹ̀rí mi ọlọ́fun kankan lọ òun lẹ́pàpọ̀ lẹ́gbẹ̀ẹ́ fún. Ìyẹn lòun náà Ọlọ́run tó pé wọ́n sípò tó wà yẹn sẹ́ òun ló pé lórí iná sípò tó múná wà. Kò wá ti Ọlọ́run tó pé wọ́n sípò bí gbogbo bẹ́ẹ̀ tẹ̀wọ̀n. Tó bá gbóúnjẹ bẹ́ẹ̀ fún ẹni tó ń tẹ̀wọ̀n yóò gbà á pẹ̀lú àyè dùn inú. Ṣùgbọ́n ó kà á kún oní ìyá wọlé oúnjẹ tó bù fún alẹ́ kan tẹ́lẹ̀ àwọn ẹran tó bu wàrà tó bu sórí ẹ̀ fún un náà. Kò tún ebi tó fẹ́ jókòó sí ni kò tún ṣe nígbà tó jókòó sí báyìí tẹ́tà fi kò ṣàpọ́nlé ẹ̀. Yóò ní pé kò sí nǹkan kan láyé tó dáa tó Islam. Àwọn ohun tó yẹ ká ṣe nìyẹn kì í ṣe oúnjẹ tó ti sú wa oúnjẹ tí kò wúlò oúnjẹ tó ti fẹ́ bàjẹ́. Wọ́n náà rí pé that sandin dọ̀rẹ́ gbé fún ti fẹ́ bàjẹ́ díẹ̀ kan ló kù ó wá gbé fún. Èyàn kan ni wọ́n ń sọ oúnjẹ tá a nífẹ̀ẹ́ sí. Miskinan àwọn ẹni tí wọ́n jẹ tí ò tó torí ẹ̀ ń bẹ láyé tó bá jẹ ti àárọ̀ tọ̀sán kò yé dẹ́kùtà lẹ̀. Wọ́n ní irú wọn gbọ́ wọ́n máa ń fún wọn níwú oúnjẹ bẹ́ẹ̀ jẹ. Wàyàtí ìmán àwọn ẹni tí wọ́n jẹ́ mọ òrukàn tí bàbá ti kú sí inú ìṣòro ni wọ́n wà. Ọlọ́run tó fi wá parí adé ẹ̀ ó ní kí ìyá gan lára tún máa bọ̀ lọ́dọ̀ wọn Ọlọ́run ọba. Wọ́n tó bá rí wọn fọwọ́ fi ra wọn lérí kó ṣe wọn léèyàn. Nǹkan ṣe òwú ọ̀kan lè sọ̀rọ̀ tán ni. Wà á sí rọ́ bákan náà àwọn ẹrú ìfẹ́ kan sí láyé mọ́ ẹni tí a lè fẹ́rú fi owó náà làwọn ọmọ ọ̀dọ̀ ká gbé sábẹ́. Tá a máa maltrẹ́ tí àwọn ọmọ ọ̀dọ̀ àbí sọ́n dín náà owó iṣẹ́ ló ń gbà àbúrò ṣiṣẹ́ lójú àmì inna lillahi wa inna ilayhi raji'un. Ẹlòmíì bá dédé ń gbé kí ni ọmọ tó wà lábẹ́ tó jẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan kan tó yẹ pé ìjọ mọ̀rún kí àbí kò mọ̀rún kí. Kánóbìnrin ní í ṣe nǹkan oṣù báwo ni ẹ ti máa mú kú tí wọ́n gbà ìlọ́kùn tó léyìn. Bàbá tọ́mátẹ̀ gbé fún ẹ ìyá tọ́mátẹ̀ gbé fún ẹ pé ọmọ ọ̀dọ̀ ni ṣé bí àwọn ọmọ ẹ. Ẹni gbọ́dọ̀ mọ ṣẹ̀san fáwọn ẹlòmíín gbà mí tọ́mátẹ̀ ṣe ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ọlọ́mọ wa ń yọ ẹ̀san lára àwọn ọmọ tí wọ́n náà gàgà lára. Àwọn ọmọ wọn ò ní yé wọn ní mọ ọ̀tún gbé sọ́tún dé kùsì sósì. Ìbáwí Ọlọ́run bá ní. Ipò tó bá lè gbọmọ ẹ sínú ilé náà ni kò gbọmọ ọ̀dọ̀ sí kò kákún kò pé nìyàn ṣé níyàn pàtàkì fi wá fi gbé ìwà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tó bá ṣe tó bá dánú lé gbà bẹ́ẹ̀ èyí tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó kọrù yí ẹ̀gbọ̀nà tó díẹ̀ kó gbà fi ṣàtúnṣe. Mọ́kànlá wọn mọ́ lè kókó máa mọ́ pé lájá kápá sọ pé bí oúnjẹ ń tẹ́gí ni oúnjẹ ọmọ ọ̀dọ̀ ọ̀tọ̀ lòun oúnjẹ àwọn ọmọ ti tèmi ọ̀tọ̀ ni wọ́n. Kí ló mọ̀ ń pọ́ ọmọdọ̀ ẹ fẹ́ dà tó bá dọ̀la kí ló mọ̀ tiẹ̀ lọ́pọ̀ fẹ́ dà tó bá dọ̀la. Àwọn ọmọdọ̀ tó bá tọ́jú wọn dáadáa tọ́lọ́run bá ní àwọn mẹ́gbó ṣe lóòótọ́ tó ní kòtó tó bá dọ̀la ó lò sí ní gbogbo ọlẹ́yẹ kọ̀ọ̀kan. Ọmọ ọ̀dọ̀ tó gbé sábẹ́ yẹn òun ló padà ní nǹkan tó bá ṣe dáadáa níjọ́ tó ń tọ̀ ń bá rí àwọn ọmọ tiẹ̀ nípò táníkà ó ní bàbá yín ìyá yín ẹ̀rí ṣe yẹn bẹ́ẹ̀ ẹ̀yà máa bọ̀. Ó sì tọ́jú tó yẹ kó ṣe fún wọn. Ká máa rántí àwọn ọjọ́ yẹn àsìkò tá lò lọ́wọ́ la mọ̀ èwo lọ́ lò lẹ́yìn wàláhì àmọ́ Ọlọ́run gbogbo ètò ayé wa gbé wà. Ǹjẹ́ Ọlọ́run bá ń kalẹ̀ fi àwọn èèyàn yí báyìí. Adáfíà parí ẹ̀tẹ̀ máa fún wọn ní jẹ́ ẹ̀tàn tẹ́ wọ́n ní innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura. Nígbà oúnjẹ táwọn fún oúnjẹ yìí báyìí wọ́n máa ń fọ́ sínú ẹ̀mí kì í ṣe mẹ́ta sọ jáde gan nítorí pé sísọ jáde máa ń mú àlè àwò dání. Nígbà tí innama nut'imukum liwajhillah nígbà oúnjẹ táwọn fún oúnjẹ yìí àwọn fún oúnjẹ lẹ́nu tí fi ń wójú rẹ̀ ọ̀rọ̀ ọ̀bà ni ẹ̀mí ni wọ́n sọ sí lè bá máa sọ public lónìí láàrin gbogbo èèyàn. Ẹ̀rí à ń sọ àfi ń tú àṣírí nǹkan tá a ṣe ní kọ̀rọ̀ àti máa ń ba débi pé lágbájá
ọ̀rẹ́ ẹ̀ ló wà ń dúró o ní pàṣọ tí mo rán fún náà aṣọ náà ó ṣe déédéé ẹ̀. ó ní pé nísìnyí ti mí wá díẹ̀ nísìn àwọn oúnjẹ tí mò ń gbé fún àwọn oúnjẹ kàlẹ́tì ni mò ń gbé fún ti ń jẹ ó nídìí ẹ̀ ó ti ní lára mo ti sọ ìsara ọmọ ní kò lè sọ̀rọ̀ ní màdìbò rí kan àìṣe bẹ́ẹ̀ ní Islam ó fún lóúnjẹ tán ó tún wá fún lẹ́gbàá lérí oúnjẹ náà là mo ní ẹ mọ́ sọ sí sínú ọkàn la nuridu minkum jaza'an wala shukura ngbóúnjẹ náà táwọn fún yín kọ́ o a fún yín lẹ́ni tí fi ń ran kàn pé ẹ wá dúpẹ́ fún wa àbí kẹ wá san wá ní ẹ̀san kan bẹ́ẹ̀ ló bí n bá ṣe nǹkan kan yóò dùn bí ó mọ pẹ́ dùn ni kí tó rówó náà iṣẹ́ mo ṣe ó lè dúpẹ́ fún mi níbi tẹ́lẹ̀ mi ti tẹ́ rí ìnira tó bá ní alájú ẹ̀ ṣe aláìmọ̀ ní méjìlá kí ni ìfìdí nìsí èmi kọ́ mo gbé fún ẹ ọlọ́run ló rẹ́ mi sí ẹni kí n gbé fún ẹ àkàyè mẹ́yẹ ní tààrà tàbí tó ní ìtọ́lọ́ta lọ́ba bàtẹ́lẹ̀ ò bá rọ sí wa tó bá bí ó lò ó ní ó lọ kí ni owó ní lọ́wọ́ ṣùgbọ́n fún tí mo fún ẹ èmi náà kọ́ ọlọ́run ló rọ̀ mí lẹ́nu pé ìwọ ló ní tó wà lọ́dún lọ́wọ́ lọ́ba ìbí kí ni mo ti gbé fún ẹ. wọ́n ti yé nísìnyí ọmọ wa sọ ọ́nù gbọ́dọ̀ wọn bá kan pé inna nakhafu min rabbina yawman abusan qamtarira fawaqahum Allahu sharra dhalika al-yawm wa laqahum nadratan wa surura. a ní irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ ọ́nù gbọ́dọ̀ wọn bí kí ni ẹ̀wá gbogbo ohun táwọn ṣe yìí à ń ṣe lẹ́ni tí fi ń bẹ̀rù ọjọ́ àlùkìyámà ọjọ́ tí gbogbo oṣù biribiri kò ní sí ìmọ̀lẹ̀ kankan mọ́ ọjọ́ ìlà fi ń bẹ̀rù gbọ́dọ̀ tó wọn sọ nìyẹn tọ́mọ wa ṣe bẹ́ẹ̀ nǹkan fawaqahum Allahu sharra dhalika al-yawm ọlọ́run wa ń tàtàrí eléyìí ṣe gbogbo aburú ọjọ́ àlùkìyámà nǹkan ọlọ́run gbé kúrò fún pé ẹ̀yìn rí aburú wa laqahum nadratan wa surura ọlọ́run wa gbé wọn lọ pàdé ohun tí a mọ̀ sí ìdùnnú àti ìtújúká kójú yẹn kó mọ́ lálùkìyámà lómi lálùkìyámà gbà tó wà láyé ojú ẹ̀ dánwó ṣe ọ̀rọ̀ lálùkìyámà ojú ẹ̀ dúdú ni kò ní dàbí ọmọ èèyàn. ìyá àwọn eléyìí báyìí ń kọ́ látara iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀san tọ́lọ́wọ́n ọba yóò ṣe kí ni yóò san wọ́n ni ọlọ́run wa parí ẹ̀ pé wa jazahum bima sabaru jannatan wa harira ọlọ́run ọba ń kọ́ yóò wá fi àlìjánnà fi san wọ́n ní ẹ̀san gbogbo iṣẹ́ tí wọ́n ṣe àmọ́ sábàbí tí nǹkan náà fi ṣe sùúrù tí wọ́n ṣe nù torí pé àti yọwó lápò náà kò ṣe kí ni kò rọrùn bí yóò bá ṣe sùúrù láyé kò fi yọwó lápò ìmọ̀lẹ̀ ṣé gbàgbé ìtàn Umar pẹ̀lú Abubakar radiyallahu anhu ta sọ wá lọ àwọn gbàgbé o àrí àwọn eléyìí wọn nílò àmọ́ wọn ná owó wọn bẹ̀rù òṣì wọn máa ń pé dágúdágú tẹ́lẹ̀ rí olóṣì làwọn ń tà wọn ọlọ́run ló lówó lọ́wọ́ ìwọ̀n tó bá ṣe ṣọmọ ìyá àtàwọn níhun tí ó le náà ń ṣàwọn àpapà ọmọ wa ń gbé owó jáde wọn sọ pé capital ní òun ọ̀kan ọ̀kan wọn pọ̀ lé léyìn òun léyìn táwọn máa ń regilé lónìí tàbá ní pé gbogbo èrè tá a jẹ́ ti lọ capital ló kù capital ní nǹkan kan ò gbọ́dọ̀ kan ọlọ́run sì níbi ẹ̀ capital náà inú ẹ̀ ní kò ti yọ kò ti ná tó o bá ṣe sùúrù ó lè ṣe kí ni ó lè yọ jáde ìjọ náà wọn bá ń kọ́ ó ní ẹ̀san tí òun ó san wọn látara sùúrù tí wọ́n ṣe ẹ̀san náà nìyẹn ìyẹn ká wá gbìyànjú ní oṣù yìí ká gbìyànjú ní o oṣù tá a máa ń febi fi ṣe ìjọsìn fọlọ́run inú ẹ̀ làgbé wáyé mo ń tún sọ àkàyè mọ́yé èèyàn tíṣẹ́ ti bàjẹ́ fún ó padà sí ẹsẹ̀ àárọ̀ iṣẹ́ bàjẹ́ fún tán ọlọ́run tó wá ní títì tí wọ́n là káàkiri kó tún jẹ ní ẹ̀ ó padà sílẹ̀ bí ó di mélòó méjì ìbànújẹ́ lérí ìbànújẹ́ ni o tó bá irú wọn kọ́ fọwọ́ fi pa wọ́n lérí ó ṣe wọn dáadáa ìṣọmọlúwàbí pọ̀lú wọn dùn wọ́n nínú kódà tó bá fẹ́ ṣe nǹkan fún wọn sẹ́ mọ́jẹ́ kẹ́nìkan mọ̀ nígbà wọn ló ṣe fún wọn tàbá fẹ́ wá fíyàn lóúnjẹ náà ká wá gbìyànjú ká mọ ẹni tá a fẹ́ gbóúnjẹ fún tá a fi mú oúnjẹ tó yẹ kí a gbé fún ẹni tó bá ní diabetes ó ní dá fi ń ṣe sàrà fún bí wọn bá ti kọntrolé yẹn sẹ ẹgbẹ́ ládàá náà tó kọ̀ sí ǹjẹ́ àlàáfíà onítọ̀hún ni kò wò fi mọ ohun tó yẹ kí o gbé fún kọ́mọ wa já sí pé wọ́n gbóúnjẹ náà fún tán kò tún lè jẹ́ ìrẹ̀ dànù èyí tó wá jẹ́ èyí tó dáa jùlọ láyé jẹ́ kó òun náà kó lọ ṣùwàzí oúnjẹ fún rẹ̀ tó rà ní owó lápò kò sí kí n aráyìn òun ni láàrin ìwọ pọ̀lú ẹ̀ tẹ́nìkan ò ní rí ẹ̀yìn méjèèjì kó òun náà kó wọjà kó wọ agbádá kó tẹ̀ wá dáadáa kó jáde kọ́kẹ́ balẹ̀ fi lọ́jà kó lọ mú nǹkan tó wù kó mu wá rí
أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. lẹ́ẹ̀kan sí adá ọpẹ́ síwájú Ọlọ́run abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá ń gbé kó bá wa ṣàlékún ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad òun àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ ní àtúkìdílé wọn. àgbájọ ọ̀rọ̀ mi wọ́n ní kí ẹ jẹ́ kí a pọ̀ ní sàrà oṣù yìí nínú oṣù tí a ń fi ebi fi ṣe ìjọsìn kárántí àwọn ẹni tí wọ́n ti ń bẹ lébi tẹ́lẹ̀ rí kí oṣù náà kó tó dé. tó bá ti wá ṣe fáwọn àbùṣe wá na ojú kó wo àwọn ẹnìkan tó ń já àwọn ẹni Ọlọ́run láwọn ẹni tó máa ń pé tó bá gbé fún wọn tí wọ́n bá jẹ náfìlà náà fi yàn lóru. ìní kó jẹ́ ìmáàmù dandan àbí àfáà dandan o ẹni tó máa ń bí kíni ìjọsìn ń bẹ lára ẹ̀ ṣe gbogbo agbára kó fún kó fi oúnjẹ tiẹ̀ tó fẹ́ jẹ fi jọ́sìn fọ́lọ́run. àárín yẹn gbọ́ yé dáadáa ó ti yanjú àwọn tí wọn níbùṣe àwọn tí jẹ́ títí wọn ó wá rí pé àwọn ẹnì kí wọ́n wà tí wọ́n jẹ́ ní Ọlọ́run ọba gbogbo ìṣẹ̀mí ayé wọn sẹ́ ìjọsìn náà fi ń ṣe fún Ọlọ́run. irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ náwó ihun tá à ń wí yìí fún wa òun ló dáa jùlọ. mo wá ní èyí tó wá dáa jù nínú ohun tí yàn máa ń gbé fún yàn ni pé kí yàn sọ fún tán pé wọ́n náà lọ́jà kọ́ lọ ra ohun tí ọba wù ẹ̀ òun ló dáa jùlọ tàbá wá ṣètò òun náà. tàbá rí pé agbé nǹkan fún yàn láyé ń pé lábájá gba nǹkan báyìí mú fún ẹ̀ níhun tí yàn ń jẹ ọwọ́ lọ bá pàdé láàrin ìjà oníṣẹ́ ìnira kìíní yìí tí ń tà má bàwí o má bàjà ìwọ tó gbé fún ó máa ń pé tóun bá lọ gbẹjẹ nǹkan ó sì òun ó fẹ́ ta fi ra ohun tó yẹ kí ó rà ní o kọ́mọ́ ajá sí pé kí ni àwọn àrífín òṣìwò lè yìí mo gbé oúnjẹ fún lọ́ta oúnjẹ lọ́jà ó yẹ kí wọ́n gbà kóró níwò ń bẹ̀ ń pé kí ni o tó yẹ kó ṣe òṣì òun wá rí ń pé ohun tó tọ́ sóhun kọ́lé yẹn òun ó ṣe ohun pé òun fi lálàáfíà ká má bá wa wí. ṣé ò sí nǹkan tó fi ń aláàjì ìfẹ́ sọ̀rọ̀ ni oúnjẹ tẹ́ gbé fún mi àìjẹ lọ́dọ̀ wa ìwọ̀n tí yàn ò bá sì jẹ tán bá fún yàn àmọ́ gbọ́gbọ́n dá sí ni ọba tó fẹ́ parí ẹ̀ wá gbalẹ̀ yìí báyìí fi kún gbé títọ̀hún yẹn wá fún níhun tó ju pàṣẹ bó ti gbé lọ yẹn sẹ́ Ọlọ́run jẹ́ kó ta lérò tó fi rà fún níhun tó ju ohun tó gbé fún lọ tẹ́lẹ̀ ni kò fún ní nǹkan náà. ṣẹ̀dá àwọn kìíní a lè mọ rírì ẹ̀ ó dijọ́ tán bá sílẹ̀ fún abilábájá ó ti dé pọ̀sàrè ó yẹ ṣe wàá mọ nǹkan tí mo ń sọ yìí báyìí. a kàn máa rá àwọn àpẹẹrẹ díẹ̀ láyé náà ní pé kí ni fún nǹkan tí mo ṣe yìí mọ́lẹ̀ báyìí nǹkan báyìí nù ọ̀nù pèsè ayé ni. àmọ́ wàá bí ọ̀rọ̀ zaka kọ́lọ̀ ń kó sọ ẹnì kọ̀ọ̀kan wa. ǹjẹ́ òun nìyẹn ní kúkúrú má wàá jẹ́ kí ilé ẹ̀ kó bàjẹ́ ìyàwó ẹ̀ má jẹ́ oṣù firi o má fi fi pa wà táwọn ọmọ o ìyá ẹ̀ má jẹ́ kí ẹ̀ kó bí olówó oṣù kó tó lọ gbé fún má jẹ́ kó mọ ìyá pé àkànní kò tí ì dọ́gba ni má jẹ́ kó sọ bẹ́ẹ̀ fún ẹ̀ tí máa gbé lọ kó tó béèrè ibẹ̀ làwọn ìyá ti máa rí nǹkan mọ̀ yí báyìí sẹ́ mo wà nínú òkè ọkàn ẹ̀ báyìí ó kà mí kún ìyá ò ṣe àdúrà ṣe fún ẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó gan lára kọ́lọ́wọ́n bá lè kí ọlá kọ́kọ́ àmàṣe láàrin yẹn. nínú tó yẹ ká tó wá ṣe nínú Ramadan òun náà ni kíkà al-Qur'an tọ́lọ́wọ́n fi ran Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Qur'an ìwé kan ni kò sí irú ẹ̀ láyé mọ́ a ní rírú ẹ̀ tálkìyámọ̀ fèrè tàbá ń wáyé ìwé tó jẹ́ kìkìdá agbára al-Qur'an kìkìdá ìwòsàn al-Qur'an tó bá wà ní Qur'an tó bá rí tó rí súnà ti Ànábì wa Muhammad yóò kó jẹ́ pé kò tó sí nǹkan kan mọ́ kò tí ì rẹ́ra nísìn ń já sí pé gbogbo ètò ayé pátá àti gbogbo ètò àlùkìyámà yányán inú al-Qur'an ló gbé wá ọba ń wá ṣeré ayé ibẹ̀ ló gbèrè nípa ayé sàn kí náà ń pè láyé ó wà ní Qur'an kò wá tọ́ka sí wípé oògùn wà ní Qur'an o àwọn táwọn fi àyà Qur'an fi sanú kàlẹ́ kábẹ̀rù Ọlọ́run ẹ̀kọ́ àyà Qur'an ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀ wá hàn orúkọ àwọn àlìjẹ̀nú sáàrì náà pé fárikọ́ ti fárikọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ngbà o Ọlọ́run ní ká ló bẹ́ẹ̀ láti fi da ọkọ àtìyàwó láti fi dà wọ́n rú kí láǹfààní dẹ́gbà nínú ẹ̀yọ̀ náà oríire olówó àmì ẹ̀fọ́ mi kí ni ọkọ̀ pọ̀ níyàwó tílé wọn tó kí wọ́n yà kí wọ́n gbà papọ̀ mọ́ àfáà náà sì ní lóòótọ́ òyìnbó àfáà o
ẹ̀rí òyìn ṣe àfa o àmọ́ wa ń lo Yorùbá lọ́dọ̀ wa pé afẹ́ jẹ́ èèyàn láyé ṣá wọ́n parí pé tí o bá jẹ èèyàn o lè jẹ èèyàn ṣé gbólóhùn tó dáa ni. ǹjẹ́ alukur'an ọlọ́run sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ fún àǹfààní kan tó jẹ́ fọwọ́ mùsùlùmí ni ẹ ò lè rí nọ́ọ̀sì mímọ́ alukur'an yìí látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fi ń fòrò wa ni o wọ́n ní kí ni iqra alukur'an iqra'u alukur'an ànábì ni ẹ máa ka kur'an púpọ̀ ẹ mọ ohun tó fà á tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín. Oni fa innahu ya'ti yawmal qiyamati shafi'an li ashabihi. Oni dájúdájú Qur'an yìí tí ẹ bá ń kà ní gbogbo ìgbà ó sọ di ìwé kan roman kan tó ìfi ṣeré gbèsè ayé an tó bá dojú al-qiyama Qur'an náà yóò wà nígbà tó lọ́n bá ti parí ṣe lágbájá ìyà láfi jẹ́ lẹ́nu Qur'an wà dé pé ọlọ́run lágbájá ọmọ lágbájá ó lè fìyà fi jẹ́ mo wá ṣìpẹ́ ni láyé èmi ló mú dání tọ̀sán tòru èmi ní jókòó tì ó lásìkò tèmi fèmí lọ́tọ̀ gèrèǹgbè kò tí ì rẹ́ra nísìn lábẹ́ bẹ́ẹ̀ ìrìnà ọ̀rọ̀ tánà bí sọ ń pé yóò wá sí ìpè wà lálùkìyàmà ó yẹ kó yé wa dáadáa ẹni ń gbé ta bá ní problem láyé pẹ̀lú ìjọba ni ohun àbíyàn lásán ní nǹkan kan tá a bá kó ọ̀rọ̀ náà lọ díwájú ìjọba pé wọ́n fẹ́ dá ẹjọ́ àmọ́ ń sáré lọ gba àvòká kọ́dẹ̀ lómi ò tí mo tọ́jú àvòká yẹn kalẹ̀ yóò mọ fún lówó lóṣù láti fi ṣìpẹ́ lọ́jọ́ ìjọba pé kí ni ihun tó ṣe yìí ò bẹ́ẹ̀ kọ́ báyìí kọ́ ìyẹn já sí pé àárín ìyá náà pé òun ní ló fala fi ń wọ́nà gbà fún bí àvòká ni ó ṣe kí ni òun ní ìyànjú ẹ̀ báwo ni ó ti wá jẹ́ fún yàtá àfojú gan ní kíyámà ọlọ́run wa ní nǹkan kan ò sí fún yín ẹ̀sà ànábì ní nǹkan kan ò sí fún ẹ̀sà àmọ́ ká Kùránì náà kùn tẹ́ bá ti ń ka o òun ní wàá ṣe pẹ̀lú náà kíyámà wáyé pé Kùránì tó ní ká mọ̀ ká tí ó wàá ṣe pé wa ní ọjọ́ tó ṣe ká ní pé tó máa fọwọ́ yàfi gbá wa mú irú ìyá bẹ́ẹ̀ àjẹláyé rí àwa sọ ọ́ di nǹkan yẹn kùrẹ́ lónìí àka Kùránì kùn àkàkùn pàápàá kódà bíi tá a bẹ kakún dé wàláì àfòrú àwọn ọmọ sílé ẹ̀kọ́ tó mẹ́kànlá kọ́ Kùránì ngbọ ẹ bá ti mọ fẹ́ fi kírun pòun ó ti dà á kírun pòun ìrọ̀ o ọ̀rọ̀ Kùránì kọjá bẹ́ẹ̀ o kò tí ì yé nísìnyí ó kọjá bẹ́ẹ̀ ń pé ká fi kírun pòun bí a burú sí tó bàjẹ́ sí pé obìnrin kì í kéwú jìnnà Aisha kéwú jìnnà o ó kéwú gidi tí ì ṣe díẹ̀ Kùránì alágbárí ẹ̀ gidi ó kéwú jìnnà wọ́n sì ṣoríire tẹ́nìkan ò tí ì ṣe láyé ọ̀dà láàrin àwọn ilé yẹn àtàwọn ẹni tí wọ́n ṣe àgùntàn sọ̀hábíyàt tí wọ́n ní Kùránì lágbárí àtàwọn ọmọ títí wa tá mílíọ̀nù tí wọ́n ní kan lágbárí tálẹ́ ní tó wúlò dùn wọ́n. kódà mo ń rí pé lónìí àwọn ẹni tó yẹ ká fi kéwù jù lọ lónìí kán lọ bí tó gbé lágbára lónìí àwọn obìnrin jẹ́ kan lọ tó jẹ́ ní àkọ́kọ́ lónìí nítorí pé tóbìnrin bá dáa sẹ́ tóbìnrin bá dáa tí ẹ̀kọ́ Islam tó wà lára ẹ̀ dáadáa sẹ́ àwùjọ náà dájú báyìí lọ wàláhì mo fi Ọlọ́run bá búra fún yín kò tí ì obìnrin ológiri tí ó lanu tí aláǹgbó fi ṣe kíni yóò fi kó sí i tí ògiri bá ti sẹ̀rẹ̀ tó wà pọ́npọ́npọ́n mo lọ láwọn afẹ́fẹ́ wọlé ló fi já sí pé àwọn ọmọ obìnrin ló yẹ ká gbé kalẹ̀ lẹ́nìí ọ̀dà gbogbo àwọn obìnrin náà tí wọ́n kà á lánàá tán ṣọ̀tún ṣòsì tán nípò tó ga ẹ dákun ọ̀pọ̀ wọn kí náà fi ń ṣe wọ́n fi ń tajà ń tọpa ni o wọ́n ní dòkítọ́rà lọ́wọ́ nọ́ọ̀tún lọ́sì àwọn náà rí i pé owó tí àwọn ná láti sẹ́yìn fi débi dòkítọ́rà náà sẹ̀ wọ́n kálkúlì ẹ̀ àwọn arí ń kó tí wọ́n máa fún lóṣù kó tó padà rí owó yẹn kó jọ àgbọ̀ ó ti kàn án kókó wá gbọ̀nà yìí báyìí lọ kárí wọn nígbà tí ilẹ̀ ti ṣú ìgbà yẹn lóbìnrin yóò máa sáyé káàkiri talent tó kọ́ mi ní Kùránì nísìn talent tó ṣe kíní kan ní Kùránì nísìn ti fọjú ayé àárọ̀ ẹ̀ ó ti ṣe kíní fi ṣeré kì í ṣe nǹkan kan àwọn òbí ẹ̀ ló fi já sí pé ó yẹ kí á mójútó àárín yẹn dáadáa ká mójútó dáadáa tó bá nídìí pé kó dá iléèwé dúró fún fọ́dún kan nítorí tọ́lọ́wọ́n ọba nítorí ìlànà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olùkọ́ Qur'an ṣe gbìyànjú kó dá dúró fún mo kí àwọn ẹni tí wọ́n ṣe o kọ́lọ̀ jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n yé fún wọn àmọ́ ẹ̀mí ni máa ń ṣe ẹ̀mí ni ọba lẹ́mi wallahi ò lè ṣe ń pé ọmọ wa ọdígbà sófè dúró kó há Qur'an kó tó tẹ̀síwájú ẹ̀mí ni
àwọn èèyàn sọ̀rọ̀ sí ẹ kí sábẹ́ kí náà ń kà Kùránì wo ni wọ́n sì ń dára yín láàmú kí ló fi gbogbo níyàn fi ṣe. ẹ̀rí àmọ́ kò sì táàdì máa wá ń fọ ọgbẹ̀yọ pé àṣé nǹkan gidi làwọn yín wà nídìí ẹ̀. ǹjẹ́ àríyàn kọ́ ká mú dání dáadáa Al-Qur'an nínú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lálẹ́ kìyàmà ọ̀kan nìyẹn nínú ẹ̀. Ànábì wa Muhammad wọ́n ní mathalu alladhi yaqra'u al-Qur'an wa huwa hafidhun lahu ma'a as-safarati al-kirami al-barara. Ànábì ní àpèjúwe ẹni tí ń ka Qur'an, ẹni tí ò bá kọ kò lè ka. Ṣẹ̀rí kíkà tí ń ka náà sẹ́ ń ka lẹ́ni tí ń ṣọ́ àwọn ìdájọ́ náà kọ̀ọ̀kan àtàwọn òfin Ọlọ́run tó lọ́mọ. ń ka ní kíkà ń pé kí ni òun ti ha kó mọ́ bọ́ọ̀lẹ̀ mà. wọ́n ní irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ipò tọ́lọ́run wá gbé sí ní ipò tí àwọn màláíkà tí wọ́n jẹ́ ní rí ẹni àpọ́nlọ́dọ̀ Ọlọ́run bá ipò bẹ́ẹ̀ Ọlọ́run gbé sí àlùkìyà. látẹnu Ànábì wa Muhammad ni o àfi tẹ́ bá mọ̀ ń pa ànábì ó kúrò láyè kan rí irọ́ tó pa yẹn sẹ́ á fi ṣe ìdájọ́ pé irọ́ ni máa ń pa lẹ́ẹ̀fi sọ pé ẹ̀pẹ́ pa ọ̀rọ̀ ẹ̀ gbọ́ sallallahu alayhi wa sallam. wọ́n ní walladhi yaqra'u al-Qur'an kí wàá rẹ̀ ti ń ka al-Qur'an wa huwa yata'ahaduhu kíkà tí ń ka náà sẹ́ ó fún lásìkò yóò máa ka yóò máa tún gbé kò rọrùn fún wa huwa alayhi shadid kò rọrùn fún láti kà. Kul huwallahu yóò máa lọlé kul náà ni kul huwallahu ahad bó ti máa lọ nìyẹn títí yóò fi máa rí kà lọ́kọ̀ọ̀kan. wọ́n ní ẹni pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ sẹ́ Qur'an náà kò dán lẹ́nu àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì kíkà náà sẹ́ ìdààmú bẹ́nu ẹ̀fún wọ́n sì fẹ́ kà. ẹ̀rí arábìnrin ládàá òní ó máa wà fún lahu ajran òun tó ń mọ̀ ní ládàá méjì ládàá ń pé kí ni ó kọ́kọ́ ka Qur'an náà ló gbọ́dọ̀ ládàá yẹn. ládàá wípé ń gbìyànjú ó lè fún yóò wà ládàá yìí nà níbi ń tọ́ka sí pé ẹni tó máa kà dáadáa ó lẹ́san títí ẹ̀ ẹni tí ó máa kà dáadáa ó lẹ́san títí ẹ̀ náà ń jásí pé nìkan pàdánù pàápàá jùlọ kí ni oṣù Ramadan yìí báyìí kọ́lọ́n kó ṣàmúlẹ̀ ní kọ̀ọ̀kan wa. ǹjẹ́ ẹ rí i pé Qur'an ọ̀làpọ̀ mú ká fún yín díẹ̀díẹ̀ ni òun ẹ rí látẹnu Ànábì Muhammad bákan náà ó ní man qara'a harfan fi kitabillah Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ka harafi ọyọ̀ kan harafi kí ni ọyọ̀ kan lẹ́tìrì ọyọ̀ kan tó bá ka nu al-Qur'an ẹ̀san tí wọ́n máa san ni pé yóò máa gba ládá mẹ́wàá lérí harafi ọyọ̀ kan. Ànábì wa yan ó ní wòsàn bí ni alif lam mim harf bí ká tó bí alif lam mim lẹ́tì mẹ́ta ló wà ń bẹ̀ ó ní wòsàn pé àdìpọ̀ yẹn náírà fi ọkàn o ó ní bal alif harf ó ní alif tá a pè é arafi kan ni lam harf mim harf ó yẹn pé alif lam mim tó bá pè mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ̀n dáadáa mélòó 30 ọgbọ̀n ló fẹ́ gbà ìsín tó bá wá délé má ṣe wàhálà Suratul Fatiha ló mọ̀ ká gbìyànjú kọ́ gbé bí kìnnà kó ilẹ̀ tó wà nù ẹ̀ kó calculate ẹ̀ ń pé mélòó ló já sí nkìlá dá mélòó ló fẹ́ wà nínú ẹ̀ ó ní pé ó ti fi àsìkò fi ṣòfò ó ti fi parí ẹ̀ pé Suratul Ikhlas Qul huwallahu kàyára fi tó wà nù ẹ̀ kò wá kà ó ní kó fi àsìkò fi ṣòfò tó bá mi kọ́ mi fẹ́ sọ fún ẹ ọ wà lágbárí mi mẹ́rin ní sọ yìí náà lọ́wọ́ wa kẹ́ padà wá á padà sọ fúnra wa. ẹtọ bá rí bẹ́ẹ̀ wọn náà rí pé gbogbo ìgbésí ayé ẹ ń kọ àìmọ̀mọ̀ nǹkan pé ìná ló mọ̀ sẹ́ ó tó fún ẹ bí kò mọ̀ rẹpẹtẹ yìí lẹ́nu pàápàá gbọ́dọ̀ ṣe Ramadan ní báyìí. sáwọn tó wá gbọ́ yìí ó tó fún ẹ lẹ́kọ̀ọ́ wípé o ní láti gbìyànjú láti sí lọ fi di Ramadan tí ń bọ̀ pé èmi náà fẹ́ ṣe kí ni mo fẹ́ rí di Al-Qur'an pàápàá jùlọ ẹni tó lọ́wọ́ ń bá kẹ́ ọ wà ń di ọjà ọ láwọn ọmọọṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀ kan bírò ni wọ́n wà ní títí ẹ bírò o ṣífàn tí ló ṣe rí kí wọ́n ti ṣe ọ wà ń bẹ̀ ọkàn náà síbẹ̀ pọ̀ wọn ni ọkàn ń gba tẹ́kùn tí ló fi ṣe ó ti padà sílé n+2 kò sínú ọ̀rọ̀ ẹ ẹ̀hẹ́ o èlò lẹ́ta kankan ẹ̀dá síkọ̀n púpọ̀ ọ̀rọ̀ tí o jù bẹ́ẹ̀ náà lọ kí ló ṣe ẹ́ tó lè gbà fáànù ṣọ́ọ̀bù ẹ̀ pé lábájá ọdún tí ń bọ̀ yìí mo fẹ́ wà nù ẹni tó mẹ́tẹ́sí Al-Qur'an kí ló tó lè ṣe rẹ̀ ìhun tó fa tá a fi lè ṣe ni pé kí ni àmọ́ rírì Al-Qur'an náà àmọ́ pí pàtàkì ẹ̀ ìhun tó fa nìyẹn kí ọlọ́run bá dáhùn lọ kó ṣàmọ́ náà nìkan kan wa èyí tàbí tẹ̀mí ní ẹ̀ tàbí parí ẹ̀ títò ní tàbí tó gbé níjọ́ tí ń bọ̀ ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Taha
ما أنزلنا عليك القرآن لتشقى طه ìtumọ̀ mọ́ wá káàkiri mọ́ Ọlọ́run ló mọ̀ gbé tọ́ nìmẹ́rò báyìí ọjọ́ báyìí náà Al-Qur'an àó òun dára láàmú ni Ọlọ́run ló ní mọ̀ ń pẹ́ fi yẹlẹ̀ Ọlọ́run pé wá fi sọ fáwọn Lárúbáwá pé tẹ bá gbọ́ Lárúbáwá èmi mo dá Lárúbáwá ẹ̀gbọ́n kankan ẹ̀ lè tó yìí àmọ́ wà fáà kan wá jókòó ó ní àwọn tìmí kan àwọn kinní kan iye báyìí jẹ́ báyìí ọba ṣe báyìí kí ló tó ń dànù gbèsè ayé ẹ̀ sọ ń gbọ́ Ọlọ́run ló ní mọ̀ ń pẹ́ fi yẹlẹ̀ ọ̀kan òkè má Ọlọ́run wa ní ma anzalna alayka al-Qur'ana litashqa Ọlọ́run ní Qur'an ta sọ̀kalẹ̀ fún rẹ̀ Ànábì wa Muhammad a sọ̀kalẹ̀ fún ẹ̀mí kò fi ṣe rí ibú ló fi já sí pé yẹn yìí ka Qur'an kí yẹn ṣe rí ibú ẹ̀ ká mú dáadáa pàápàá jùlọ ní oṣù tí a wà yìí gbìyànjú kórípò parí ọ̀pọ̀lọpọ̀ náà Al-Qur'an ìwọ tó bá wà mọ́ ká tó ìwọ̀nba tó bá mọ̀ náà kò ká kó wá jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún ẹ láti gbáradì fọ́dún tí ń bọ̀ pé inshallah òun ní lọ síwájú náà Al-Qur'an ní ọdún tí ó ń bọ̀ kí Ọlọ́run bá lè kí ọlá tó jẹ́ kárí gbàjálẹ̀ pẹ̀lú àlàáfíà àti ìdẹ̀ra gbogbo ìbàdàtì tí a ń ṣe nínú oṣù náà Ọlọ́run kò ṣe ní àtẹ́wọ́gbà èyí tí a ti ṣe tá ẹ̀ṣẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run dákun jẹ́ ká lè ṣe Ṣaitan òun ni máa ń gbèrò ìró ìwà sínú ọkàn bí àfáàtì ń ṣe owó tó báyìí mo ti ń sọ ó yé o tèmi náà sì yé mi náà mọ́gbọ́n ohun tí sọ wá nǹkan mi ṣe o Ọlọ́run dákun Ṣaitan náà Ọlọ́run mọ́jú lágbára rẹ̀ nǹkan kan wa bí yàn bá jókòó ní Qur'an nígbà míì tó kásẹ̀ jọ ni ẹ̀ṣẹ̀ náà ti ń ro ẹ̀jù ṣùgbọ́n ti pé tó bá ṣe kí náà lè lò tó Ṣaitan ni o ìmọ̀ ń jà wá náà agbọ́kàn kó ń bẹ́ẹ̀ ni o nítorí pé ohun tá à ń wá ó jù bẹ́ẹ̀ lọ ó yẹ kí ni ó jù bẹ́ẹ̀ lọ ó wà ní pòsíṣàn kan mú ó mọ̀ tẹ̀sọ́kùn tẹ́mẹ̀wá ilé ẹ̀kọ́ ń di ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá fara sí ìjọ àkọ́kọ́ ìjọ kejì ìjọ kẹta tó padà mẹ́rin lẹ́nu sẹ́wọ̀n gbà ó ti ga ayé kò sí nǹkan kan mọ́ tòwátí wọ́n mọ ohun tó ń lé ó ti wà nínú ẹ̀mí nǹkan báyìí tó ń lé nìyẹn ìjẹ́ tó bá ń wá fún wa ń kọ́ ká máa lè dànù síbì kan torí kò fẹ́ ká ṣe oríire àwa sì fẹ́ ṣe oríire láyé wa ìjẹ́ Ọlọ́run Ṣaitan Ọlọ́run kó yáyà wa kọ́lọ́run má jẹ́ kó rí ìgbésí ayé wa dàrú la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọba díẹ̀ tó kún wájú wa Ọlọ́run dákun má jẹ́ ká fi dàrú wa o gbogbo àwọn àmàyà wa pátá tí wọ́n gbọ́ sálì kìyàmà tó já sí páwọn náà ní èrò ń páwọn para Ramadan yìí ṣùgbọ́n Ọlọ́run fi kú fi ṣàgbà fún wọn Ọlọ́run dákun jẹ́ ká kìyàmà kó dáfẹ́ ní kọ̀ọ̀kan iṣẹ́ rí tán ti ṣíwájú tẹ́lẹ̀ rí àdìpẹ̀lẹ́ ẹ̀san ni kọ́lọ́run kò ṣe fún wa èyí tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó Ọlọ́run dákun bá wa yá fún wa kò sẹ́ni tó wà láyé tí ò lẹ́ṣẹ̀ gbogbo tí ògbó jẹ́ ìmáàmù tó níbi tó méṣẹ̀ Ọlọ́run dákun kó yáfẹ́ ní kọ̀ọ̀kan wa ni la hawla wala quwwata illa billah Ọlọ́run. هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند